Mulher de letras é o confere. Mulher de letras. Nanto Francis Asante, on want to know encore. Ada, Madame Bismarck, Holy Stars, attack, Holy Stars, attack. Mulher de letras. That's all. I win it.
Bọ́lá kọ́ di orí sẹ́ẹ̀dì fẹ́ǹsì náà, àbáńtẹ́ wọ́n sísá ta, wọ́n yí bọ́ọ̀lù dẹ́kun ọ̀, bọ́ọ̀lù abẹ́ pípì, Nanto Francis Asante, ọ̀nù wọn tún náà kọ́, àdá, àbáńtẹ́ bá bí sọ́ọ̀kẹ́, Holy Stars, attack, Holy Stars, attack. Metazak Tabun Did you enjoy that? There's so much more, so why not hit subscribe?